a ní ẹ̀tọ́ ní abẹ́ òfin ní abẹ́ constitution Nigeria wípé a lè gbára wálẹ̀ a lè jà fún òmìnira ara wa a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti sọ pé kí àwọn tí ò ń ṣe ọmọ ìlú wa kó má wá máa wá pa wá mọ́ a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti pa ẹni tó bá ń pa ìran Yorùbá. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú dédé àsìkò níbi tí gbogbo àwọn ọmọ Yorùbá bá wà orúkọ mi ò tí ì yí padà Ààrẹ Almaroof náà ni àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ ọmọ kóòtù òjìrè. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ó pọ̀ mo fẹ́ kí gbogbo wa ká listen sí mi. mo wá lórí ìdí tí mo fi wá bí mo wá nítorí Yorùbá Central Account wa gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè gbogbo ẹnikẹ́ni tó bá ní kí ẹ má ṣe ìrànlọ́wọ́ fún ọmọ Yorùbá ẹ má dá wọn lóhùn o. Yorùbá Central Account Movement tí ẹ̀ ń rí yìí nípa òmìnira wa ó ṣe kókó gan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé ọmọ kóòtù òjìrè à ń jà fún bílẹ̀ bàbá wa ṣe máa dání ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ wípé àwa tá a wà lókè òkun táwọn míì ń fipè ránṣẹ́ sí ẹ má bá wa bú wọn kò yé wọn ni àmọ́ á tó yé wọn. ìwọ tó bá wá léèyàn ṣẹ́rí kínní yìí 100% àwọn tó wà ní abroad ó ní mò ń bá wíjú àwọn la need lórí Yorùbá Central Account. Kí là ń pè ní Yorùbá Central Account ó nìyí tẹ́ ẹ bá ti rí kínní yẹn ẹ rí logo wọn mo máa paste ẹ̀ GoFundMe Yorùbá Central Account ó ṣe nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì fún wa gbogbo aláti lọ òun rèé tó o bá ti bọ́ síbẹ̀ $25 ló kéré jù mo fẹ́ kẹ́ jẹ́ ká fi ran kíní yìí lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ ń wòye pé wọ́n ní àwọn kan olè ni wọ́n agbọ́pọ̀ àwọn kan jáde nínú ọmọ Yorùbá wọn tí ò yé ni wọ́n ní kó má dáwó sínú ẹ̀ ẹ má dá wọn lóhùn o. sórí ìwọ tó o bá ní èèyàn ní ilé tí mo dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó wà lókè òkun tí kò léèyàn nílé including me myself you and I tájọ́ ń wòra wa yìí a ní ẹ̀tọ́ ní abẹ́ òfin ní abẹ́ constitution Nigeria wípé a lè gbára wálẹ̀ a lè jà fún òmìnira ara wa a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti sọ pé kí àwọn tí ò ń ṣe ọmọ ìlú wa kó má wá máa wá pa wá mọ́ a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti pa ẹni tó bá ń pa ìran Yorùbá a ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti jẹ́ pé ẹni tó bá wọnú ìlú ẹ̀ wá ó ti trespass ẹ mọ̀ tó mọ̀ ẹ̀ lóyìnbó a ní ẹ̀tọ́ lábẹ́ òfin pé tí olè bá wọlé tiẹ̀ tó bá jẹ́ ìwọ ló kọ́kọ́ pa alihamdulilayi àmọ́ nísìn níbi tọ́rọ̀ yìí ń lọ yìí àwọn aráabí ti wọlé ti wá ọ̀nà tẹ́lẹ̀ lè fi help àwọn tí àwọn tẹ́yìn lérò pé kò sí ọmọ jagunjagun bí OPC ṣe wà OPU gbogbo ẹ̀ ló wà káàkiri o Yorùbá self determination jagunjagun náà wà o ọ̀pọ̀lọpọ̀ lè tako ohun tí mò ń sọ yìí àmọ́ mi ìfẹ́ kó ṣẹlẹ̀ kó tó di pé ẹ rí pé nǹkan tí ààrẹ ń sọ òdodo ni gbogbo àwọn ìyá wa gbogbo àwọn òbí wa gbogbo àwọn tó wà lọ́ndà kínní iná mọ̀ ń pa nǹkan tí mo ṣe yìí mo dẹ̀ fẹ́ kẹ́ bá wa share ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni tẹ́ bá wo eléyìí ò ń ṣàkáǹtà rẹ o bọ̀ mo wà nínú YSDM mo wà ń bẹ́ẹ̀ èmi náà wà ní under security ní ìlú náà ní lórí kinní yìí ìwọ tó bá wá pèsè irú ẹgbẹ́ yìí tó o bá join ní wọn o sí lọ́ndà Yorùbá self declaration wa o òmìnira Yorùbá gbogbo ẹ̀ tó ń sọ kò sí ìtẹ́mi ò fọwọ́ sí o àmọ́ ṣe rí lórí eléyìí Yorùbá Central Account wa yìí is very very important bàbá wa Bánjí Akíntóyè wọ́n ti fọwọ́ sí wọ́n jáde wọ́n wá sọ̀rọ̀ olóyè náà mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn náà mọ̀ ń pa ẹ̀ kò ṣe pa àyíróbó àwa ti kò lẹ́ni tó ń yírọ́ mọ́ wọn bàbá ti jáde níjẹrin
tí wọ́n dẹ̀ ṣe tí àwọn èèyàn contribute ara àwọn èèyàn tó fún wa ní $60 ẹ jọ̀ọ́ ṣe ní tó bá jẹ́ $25 ló fẹ́ fi ṣe sàárà ẹ kàn ṣe sàárà $25 yẹn ní gbogbo olúkìlú tẹ́ bá wà ní gbogbo àgbáyé ẹ̀yin ọmọ Yorùbá ó ti ń rújú bọ̀ o èmi ò ní sọ jù báyìí lọ o ẹ ṣe ìrànlọ́wọ́ tẹ́ bá wò pàtà wà ní Washington, Maryland, Virginia tó bá jẹ́ àjù 500,000 lọ kí mo kàn búkù kẹ́ wá dáwọ́ $1 that is 500,000 ṣe fẹ́ gbọ́ according to ṣé táwọn ìyá wa rán mi àtàwọn bàbá wa tó rán mi yìí kódà wọ́n ní tá a bá rí $50,000 to $100,000 gbogbo nǹkan tá a fẹ́ ṣe ní Nàìjíríà tá a fẹ́ ṣe nílẹ̀ Yorùbá ó ti bọ́ sí gbogbo ìgbésẹ̀ tá a fẹ́ gbé ó ti bọ́ sí gbogbo àwọn ọmọ wa ò ní nǹkan tí wọ́n lè fi jagun kò sí nǹkan tá a lè fi defend ara wa ní táwa fẹ́ ṣe sí ni defending nítorí nǹkan tá a ń gbọ́ tó ń pè 11 12 13 14 bó ṣe máa wọ́de ọ̀dẹ 30 nìyẹn ìwọ tó o bá nígbàgbọ́ tó o dẹ̀ mọ̀ pé o lẹ́bí ní Nàìjíríà náà ẹ̀ tẹ́ wà lóyìnbó mo wá fún àwa tó wà ní Nàìjíríà táwọn tó dolówó mo fún wọn ní 60%. mo fún Nàìjíríà àwọn ọmọ Yorùbá nílùú òyìnbó 75 èmi gé ní o ẹ má wò pé 100 mò ń pín o 75% tí mo fún àwọn tó wà ní Nàìjíríà ní ìlú òyìnbó yẹn ní pé a ní agbára láti dá owó yìí láì jẹ́ pé ó ní wá lára ìwọ máa wo pé èèyàn kan ti sọ yìí pé wọ́n ń kówó jẹ àbọ̀ ń kówó mu ẹ̀yin ọmọ ìyá mi most especially ẹ̀yin ìyá mi tẹ́ wà ní òyìnbó ẹ nígbàgbọ́ lórí mi ẹ mọ̀ pé mi ìṣẹ̀lẹ̀ rí àkọ́kọ́ rèé tí mo máa sọ̀rọ̀ lórí Yorùbá Central Account due to iṣẹ́ tèmi ń ṣe èmi ò kàn lè jáde kí n kàn bọ́ síta kí ni ó yá ẹ máa dáwó sínú Yorùbá Central Account ẹ wò ó lélẹ̀ ẹ máa rí kíní ní orí top tí bá ti ṣe tán máa gbé síbẹ̀ tẹ́ bá ti click sójú ẹ̀ wàláì tó bá jẹ́ $1 ló donate a máa appreciate ẹ your name is on the list wípé ó dáwó $1 ló kéré jù ni mo sọ o tí àwa tá a wà ń lo ìbò wa ká kàn díjú pé òkè mo fẹ́ fi $1 tọrọ ká wá rí èèyàn 500 àbí 500,000 ká wá sọ pé ká wá dá $5 àbí $10 $25 minimum upward 50 100 200 ìgbà tí bàbá wa bá ń jẹ Akíntóyè jáde ó jáde àwọn èèyàn dáwó ara àwọn èèyàn tó dáwó ẹ jọ̀ọ́ ṣé ti rí gbogbo nǹkan tó jọ mọ́ ọmọ Yorùbá ṣé ti rí òun ló wà lára mi ṣé ti rí kíní àwọn footballer wa òun lè rí tí mo wọ̀ yìí ó wà available fẹ́ni tó bá fẹ́ ra ń lo òyìnbó tó kété lẹ́ni o ó ní shirt ẹ̀kọ́ ó ní shirt ó ní ṣòkòtò ẹ̀ wà ń di mi ó ní ilé ó ní kíní ó wà available fún ẹnikẹ́ni tó bá fẹ́ rà complete lélẹ̀ náà ó wà available mo kàn sọ ní ọ̀rọ̀ ẹ̀kọ́ mo bá wá Yorùbá Central Account yìí ó wà very very important fún gbogbo ọmọ kóòtù òjire ẹ dá owó sí ibi tá a lè ti rówó nìyẹn o ìjọba already láti fún wa lówó olówó Nàìjíríà already láti dá sí o bọ̀ tó bá di gbégbégbé ìgbà náà máa mọ̀ pé ọmọkùnrin dẹ̀ jáde kí ló tèmi náà ràn wọ́n lọ́wọ́ tógun bá dé táwọn pípò ìbá wọlé tì wá wọ́n máa pààyàn o kẹ́nìkan kan má ní gbàgbọ́ pọ̀ ní pààyàn o bọ̀ kí la fẹ́ fi defend ara wa tó o bá lé ológun ayẹta ológun bọn oní gbogbo ẹ̀ tó bá ń yẹn tí ò bá ràn ẹ̀ tó ò bá ní nǹkan tí wọ́n náà lè fi àtáàkì wọn ẹ̀yin èèyàn mi wọ́n máa pa wá tán ogun ò kólẹ̀ Yorùbá rí ogun ò dẹ̀ lè kó wa nígbà wáṣẹ̀ làwọn Yorùbá ń bára wọn jà ìsìn ó ti di nǹkan wa nísìn kò ń ṣe nǹkan mi ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin ọba látòrí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ẹ bá wa dá sí Aláké ẹ fún wa lówó Àwùjalẹ̀ ẹ fún wa lówó eléèkó nídìí kórúkọ yín wà ń bẹ̀ gbogbo ẹ̀yin ọba pátápátá eléèkó tẹ́ wà ń bẹ̀ ẹ̀yin gọ́fúnà tẹ́ lè ràn wá lọ́wọ́ ẹ fún wa lówó a nídìí pé kẹ́kẹ́ ẹ pè wá ẹ kàn fi sórí Central Account yẹn gápá ló máa wọ bẹ̀ ẹni tẹ́ ẹ bá fẹ́ kàn pè wọ́n máa gbogbo ilẹ̀ ti wà nínú orúkọ ìwọ tó bá ti fowó sí ìwọ náà wà nínú ẹni tó ràn ọmọ Yorùbá lọ́wọ́ àbọ̀rọ̀ lásọ fọmọlúwàbí o tó bá dénú ẹ̀ àdòdìdì ẹ má dáhùn pé ẹ má fowó sí ẹ má dáhùn lóhùn o kó tó di pé mi jáde oníbi tíṣẹ́ yìí ti dé o ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ Yorùbá Central Account is very very important
ẹ dáwó sí tó bá jẹ́ $1 ló ní àkọ́ bọ̀wọ́ tó kéré jù ní 25 gbogbo ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó lókè òkun pátá káàkiri àgbáyé ẹ bá mi pín kínní ẹ jẹ́ kó lọ fáà ọ̀rọ̀ tí mo bá wà nìyẹn ire o. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro